Oh gosh. Hey, hey, ilé ayé. Ó ga gàǹtùà. Ẹ̀yin èèyàn mi, ó mà lágbára o. A tún ti gbé scenario míì wá o. Ó lágbára. Ó peléke. Ó sọ síni lẹ́nu ó buyọ̀ sí. A ní máa sọ pé nǹkan tó bá ti ju tó yẹ kéèyàn fi ṣe tó bá ti ju ẹkún lọ, ẹ̀rín la fi ń rín. Ìyá second born kábíyèsí, ṣé Adéwámiwá kọ́ ni? Tóbìnrin yẹn tó wá ṣe birthday ní last year. Ẹ ti dàá mọ̀. Adéwámiwá. Wọ́n bá ní ìyá rẹ̀ wá sáàfin o. Ẹ̀yin èèyàn mi, ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ gbọ́ náà sí àmì o. Wọ́n bá ní ìyá ẹ̀ wá sáàfin. Ló bá ní ó mú ọmọ 12 years old ọkùnrin wá sáàfin. Pẹ́pẹ́ sí o, kábíyèsí o. Adé á pẹ́ lórí, bàtà á pẹ́ lẹ́sẹ̀ o. Òun mú ọmọ òun wá o. Ọmọ 12 years o. Nígbà tóun fi kúrò láàfin. A ti kúrò láàfin. Kábíyèsí, èmi àti yín yìí ń ṣe ayé ìṣelé wọléwọ̀de. Therefore, òun wá lóyún o. Nígbà tóun ti bí Adéwámiwá tán. Ìgbà tóun wá wà nínú oyún, òun wá lóyún. So, òun wá torí ìgbà tí Naomi ti wá, òun bẹ̀rù Naomi pé Naomi ti threaten òun pé òun ò gbọdọ̀ rí òun àti kábíyèsí papọ̀ mọ́. Kíní kan kò bá bàa ṣàsùn. So, ó dàbí pé òun hit Naomi pé òun máa ti lóyún, òun ṣe kíní pé Naomi ní kó lọ ṣẹ́ oyún dànù. Òun ò fẹ́ gbọ́ nǹkan kan, òun ò fẹ́ ṣe kíní. Láti ìgbà yẹn lòun ti ń bẹ̀rù orí òun. Òun ò fẹ́ kẹ́nìkan wá pa òun. Torí ẹ̀ ló ń ṣe sá àsálà fún ẹ̀mí òun tóun fi travel out. Pé so, nísìnyí, òun ti wá dé bíbà. Ọmọ oyún náà, òun fi bí ọmọ ọkùnrin. Láti ìgbà yẹn nísìnyí ó ti pé 12 years. Pé so, òun wá sáàfin. Kóun wá sọ fún kábíyèsí pé ọmọ náà ti dàgbà o. Òun ò lè hide ẹ̀ mọ́ o. Ọmọ náà rè o. Ẹ̀yin èèyàn. Wọ́n ní kábíyèsí wá sọ fún un pé ó dàbí pé the way tí òun fi wà lenient díẹ̀ sí ẹ pé ó dàbí pé o ò ní ìfẹ́ ẹ̀ mọ́ torí ọmọ ẹ̀ Adéwámiwá ni mo ṣe ní kó máa wá sáàfin. Ṣé o mọ̀ pé ó wá sáàfin ní last year àbí ọjọ́ wo tọ́mọ ẹ̀ ṣe birthday? Ìyẹn Adéwámiwá tó ṣe birthday. Ó dẹ̀ wá sáàfin. Òun ò ṣáà lè lé pé nítorí pé ọmọ ẹ̀ ṣe birthday, right? Ó lè wá náà. Why not? Ó ní nígbà tó dẹ̀ wá, ṣé òun dẹ̀ jẹ̀bi tó fi wá di pé nísìnyí ó tún wá ní year yìí pé pẹ́pẹ́ sí nǹkan kan. Ó dàbí pé kóun máa restrict movement ẹ̀ láàfin, ṣé òun ló fẹ́? Ṣé tó bá fẹ́ wá sáàfin pé o fẹ́ kàn wá sáàfin àbí o fẹ́ tẹ̀lé ọmọ ẹ̀ àbí kàn wá wo ọmọ ẹ̀ láàfin? Ṣé kí n máa sọ fún àwọn security pé kó má jẹ́ kó wọ ẹnu ọ̀nà yìí dáadáa, kó má jẹ́ kó wọ ààfin yìí mọ́? Ṣé nǹkan tó dáa fún ẹ nìyẹn? Torí ẹ̀yin èèyàn tí ń bá yín fẹ́ yín tá ń bá yín ṣe kíní, ẹ máa rò pé bóyá òǹtọ̀hún gọ̀. Òǹtọ̀hún bóyá amúkùn-mẹ́kàn ló ń tọ̀hún. Kó wá fẹ́ fi ìlọ̀kulọ̀ máa lọ̀ yàn. Pé ṣórí nǹkan tó sọ, àpò ẹ ló sọ sí o. Kó yá tètè dìde bóun ṣe ń wò ẹ́ yìí. Kó kángára ìwọ àti ọmọ ẹ̀ kó bọ́ síta. O gbọ́ àbó dáhùn pé bọ́ síta. Àìjẹ́ bẹ́ẹ̀, òun máa tú ajá lẹ̀ fún ẹ. Wọ́n ní kì í máa ṣe kékeré. Wọ́n ní nǹkan tí tó tún reign láàfin náà ni. Wọ́n ní ilé ayé yìí ṣá. Kí ni ká ti wá sọ ọ̀rọ̀ ilé ayé yìí sí báyìí?
wọ́n ní àṣẹ oníbàárẹ̀ tó ń bólé bọ̀ páwọn ló fẹ́ ṣiṣẹ́ yìí. Ẹ̀yin èèyàn mi, ẹ bá mi béèrè pé ta ló ń ṣiṣẹ́ yìí. Wọ́n ní ìyá Adéwámiwá tó ń bá mi bọ̀. Kò sí ṣe kò sáìṣe àwọn olórí láàfin. Wọ́n ṣà ń wá gbogbo ọ̀nà láti sọ wípé Tádéníkáwò kọ́ ni first born kábíyèsí torí Naomi. Kò sí bẹ́ẹ̀ ṣe lè ṣe, kò sọ́gbọ́n tẹ fẹ́ dá, kò síwà tẹ máa hù. Kábíyèsí ti ní first born ẹ̀ náà, Tádéníkáwò. Ayé sọ tí kí ló lóun ń jẹ́ ọmọ Ẹ̀dó yìí tó ti bá rẹ̀ jẹ́, tó ti wọ̀wọ̀, tó wá ṣẹ̀ tó wá padà lọ́dọ̀ kábíyèsí. Torí ìgbà tí kábíyèsí tó wà lọ́dọ̀ kábíyèsí, ó máa fine. Tó rà ń rí nínú screen. Bẹ́ẹ̀ ìgbà tá a tún wá rí a ní eléyìí. Ó tiẹ̀ ti dàgbà tó a rí tó ń jó, ó ṣe program kan pẹ̀lú àwọn èèyàn ẹ̀ ní Ẹ̀dó. A rí a ní ṣé kábíyèsí ti fẹ́ eléyìí. In fact, ẹ jẹ́ ká fi sẹ́nu ká dákẹ́. Ṣó yé wa báyìí, ẹ̀yin èèyàn mi. Ní ìyẹn ti Wúrọ̀lá, ìyẹn má tiẹ̀ lọ tún yà síbẹ̀. Torí gbogbo nǹkan tó ń sọ láàfin, gbogbo nǹkan tó ń ṣe láàfin yẹn, ó dàbí pé wọ́n rò pé bóyá gbogbo Yorùbá ló gọ̀. Wọ́n rò pé gbogbo Yorùbá ni ò ní ìfòrònú àbí wọn ò ní etí ìgbọ́ àbí kí ni àbáwọn gan-an wà so foolish. Àwọn gan-an wà so, ó dàbí pé mental ò rí wọn torí wọ́n manipulate wọn ni. Wọ́n manipulate wọn. Now, gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ní ààfin láti ìjọ yìí kò ṣẹ̀yìn Ashley àti Mariam. Toró jọ gàté kò jọ gàté, ó wá fẹsẹ̀ méjèèjì tìrò. Ẹ̀yin náà ẹ gbọ́. Obìnrin kan fẹ́, láì ṣe pé bóyá wọ́n fẹ́ ṣìyà jẹra wọn. Tẹ bá ti rí gbólóhùn kan tí kábíyèsí sọ ní pé ṣé o fẹ́ kí kó tún sọ pé o bímọ síbì kan kí wọ́n hate ẹ nílùú yẹn, kán restrict movement ẹ, kán má jẹ́ kó wọ ààfin. Ó yìí dà bó ṣe ra bí ọmọbìnrin yẹn tí kábíyèsí gbà wọ àti ọmọ ẹ̀, tọmọ ẹ̀ dẹ̀ ń wọlé tó ń ṣe kíni. Nǹkan tó bá tó ọmọ ẹ̀, ó máa tó ìwọ náà lọ́wọ́. Wọ́n wá fẹ́ manipulate ìwọ ìyá Adéwámiwá kí o wá kúkú jẹ́ tán lẹ́ẹ̀kan náà. Finish and go. Ó ti ṣe. Gbogbo nǹkan tó fi sọ̀rọ̀ sí ẹ lẹ́nu, tó fi sọ̀rọ̀ sí ẹ létí, tó fi ní kó lọ dán irú ọgbọ́n bẹ́ẹ̀ yẹn fún kábíyèsí. Kábíyèsí ó ti lọ jù yẹn lọ. Kábíyèsí ti ṣẹ́ kọ́nà mọ́ yín lọ́wọ́ òun àti Naomi. Ẹ̀yin kẹ̀, ẹ kéré sí nọ́mbà. Wọ́n ní tí ì tó ẹ tún lọ pọ̀ sí. Wọ́n ní ṣé mọ̀ obìnrin yìí kan náà. Oníbàárẹ̀ ó ti ń bá olè bọ̀ láti last year tọ́mọ ẹ̀ wá ṣe birthday. Ṣé mọ̀ pé wọ́n lu ọmọ yẹn, wọ́n fi nǹkan dí ọmọ yẹn lójú. Wọ́n manipulate ọmọ yẹn, ìyẹn Adéwámiwá. Wọ́n nígbà tó wá sí ààfin yẹn, nígbà tó ọmọ ẹ̀ ṣe birthday, inú yàrá woman yìí ni ìyá Adéwámiwá dé sí. Yàrá Mariam. Wọ́n níbẹ̀ ló lò sí tó ń wọlé, táwọn méjì tó ń wọlé tó ń jáde. Bẹ́ẹ̀ ni. Wọ́n náà dẹ̀ manipulate ọmọ yẹn pé kó hate Naomi o, kó má súnmọ́ Naomi o, kó má ṣe gbá, kó má ṣàwò. Nígbà tó manipulate ẹ̀ tán, ǹjẹ́ ojú wọn wá jà àbí kò jà? Àṣírí ò tú àbí àṣírí tú àbí àṣírí ò tú? Wọ́n ń kọ Mariam kọ sí Naomi. Ọmọ yẹn náà tún wá dijú. Ó dijú fún Naomi tó ní òun hate ọ̀tá tìyẹ́ kì í ṣe Naomi nígbà yẹn. Káṣírí wọn tó tú. Nísìnyí kí ló wá gbé èèyàn méjèèjì, òun àti ìyẹ́ ẹ̀. Wọ́n pàpà lọ bẹ Naomi pé kó má bínú. Ọ̀dọ̀ Naomi la gbọ́ pé ọmọ yẹn tún ń lò sí nísìnyí o. Ìyá ọmọ yẹn tún ti padà wá léni, ìyá Adéwámiwá tún padà léni. Wọ́n tún ti kọ ní another scenario, ọmọ 12 years tó gbé pamọ́ láti ìyẹjọ́ yìí. Ẹ bẹ̀rù Ọlọ́run. Ẹ bẹ̀rù Ọlọ́run, kẹ́ bẹ̀rù orí yín, kẹ́ dẹ̀ bẹ̀rù ọmọ tẹ fẹ́ fi ṣe pàṣípààrọ̀ tẹ̀ ń tì síwájú kábíyèsí. Ẹ ti gbàgbé tẹ́ bá ti ẹ bẹ̀rù Ọlọ́run. Ẹ dẹ̀ mọ̀ pé àwọn alálẹ̀ tẹ̀ ń sìn níbẹ̀ yẹn, tẹ̀ ń ṣe kíni.
Ṣé ẹ mọ̀ pé àwọn yẹn ò láàánú? Ọlọ́run nìkan la láàánú. Torí Ọlọ́run wa ni ẹ máa bẹ̀ pé, Ọlọ́run dáríjì mí, ó dẹ̀ máa dáríjì. Torí ohun ìní ẹ̀ lẹ jẹ́, iṣẹ́ ọwọ́ ẹ̀ lẹ jẹ́. O ṣá lè máa ba iṣẹ́ ọwọ́ ara ẹ̀ jẹ́. Òun ni bàbá mi àti Ọlọ́run mi. Ìtẹrawọ́lé yìí, àánú yín ṣe mí. Ẹ máa fi idà pa idà Ọlọ́run lójú. Irọ́ dẹ̀ ni pa. Torí Ọlọ́run ó máa fi yín sílẹ̀ fún ìyè ríra. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ìbàjẹ́. Ẹ̀yin èèyàn mi, nǹkan tí mo rí tí mo ní kí sáré gbé wá sí etí ìgbọ́ yín o. Ṣé yé yín? Àbí kò yé yín? Torí ẹ̀yin lẹ mọ ọ̀rọ̀ gbọ́ o. Ẹ̀yin lẹ mọ etí inú tẹ fi ń gbọ́ ọ̀rọ̀ àsọyé àti understanding torí mo jẹ́rìí yín. Ẹ̀yin tẹ mọ èsì fún wa, ẹ bá fi èsì yẹn sínú comment section. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe tẹ́tí sí wa. Ẹ bá share, ẹ bá like, kẹ́dẹ̀ ẹ bá wa subscribe. Ká pé first time tẹ fẹ́ subscribe, tẹ fẹ́ gbóhùn wa, ẹ bá wa subscribe. Torí next time kẹ́dẹ̀ tẹ bá tún wá mú tuntun jáde tó jẹ́ pé ẹ̀yin ni number one tẹ máa kọ́kọ́ tún gbọ́. Kàyéfì lélẹ́yìí o. Ẹ ṣé gan ẹ̀yin èèyàn mi. Ẹ ṣé ń tẹ́tí sí wa. Bye.